A kú dédé àsìkò yìí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá. Gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ń sọ fún mi pé gbogbo nǹkan tí mo ń fi kalẹ̀ yìí ẹ̀ ń ṣe é, ó dẹ̀ rí bí ó ṣe yẹ kó rí. Ẹ má wá dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run Ọba Elédùmarè, òun ni ọba tó yẹ kí ẹ dúpẹ́ fún. Èmi kọ́, Ọlọ́run ni. Tápẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́ o. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́lẹ́. Ẹ bá mi wá nǹkan fìdílé. Ẹ fìdílé nǹkan. Mo máa ń sọ pé tí n bá ti wá sórí ètò báyìí, ẹ máa mú báírò àti ìwé. Kẹ́ máa kọ àwọn nǹkan tí mo bá mú wá yìí, kẹ́ máa kọ wọ́n sílẹ̀. Ẹ má yẹ ká fi ṣeré o. Òdú ni mí, mi ò kí ń ṣe àìmọ̀ fún olóko. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ wà ní ìlú òyìnbó, ẹ kẹ́rù wálé. Wọ́n á ní gbé yín dìgbàdìgbà wálé. Àwa tá wà ní ilẹ̀ adúláwọ̀ níbí báyìí náà, gbogbo wa tá wà láfíríkà pátápátá, ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Àwa tá máa ṣiṣẹ́ ọwọ́ nínú wa, iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n, Ọlọ́run jẹ́ ká gbà á. A ní gbaṣẹ́ ẹjọ́, a ní gbaṣẹ́ ọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní wọ́n lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, ẹ má wò mí lásán, torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Ó sì dá mi lójú pé ẹ ṣe fún mi. Bá mi subscribe, ẹ bá mi share àwọn program yìí, bá mi like. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Níbikíbi tẹ́ bá wà lónìí, káàkiri àgbáyé, ó kí yín. Ká ní mo mú wá fún wa lénìí, mo tún mọ́ tuntun wá. Ẹ pé mo máa ń sọ pé èmi kò wá síta láti parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Oògùn ulcer ni mo mú wá fún wa. Fún àwa tí a máa ń parọ́ pé ulcer mú wa. Tí àwẹ̀ àwọn ọmọlẹ́yìn Kírísítẹ́nì bá dé, ìyẹn tá mọ̀ sí Lent, a ní Mùsùlùmí ni wá, a ní Mùsùlùmí ni wá. Tó ti yé yín? Ẹ rẹ́rìn-ín. Ẹ̀rín náà ni ó gbẹnu gbogbo wa. Ẹ̀rín ayọ̀ ọ̀nà la máa rín. Nǹkan tí mo sọ yẹn rí kó fọ́nì gan. Bẹ́ẹ̀ ni, kò fọ́nì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwa onígbàgbọ́ tí àwẹ̀ wa ti dé, a máa ń parọ́ mọ́ pé a ní ulcer ni. A ní ulcer ń ṣe wá. Táwọn yẹn bá ti lọ tán, bá di pé àwọn ẹ̀rọ Mùsùlùmí náà bá dé, tá mọ̀ sí Ramadan, ẹ tún parẹ́ tún ní Kírísítẹ́nì. Oògùn ulcer ni mo mú wá fún wa yìí. Ìwọ tí ulcer bá ń dà láàmú, ẹ wo tó wà lọ́wọ́ mi. À ń pè ní ewé bòtújẹ. A tún pè ní ewé ìyálóde. À ń pè ní ewé làpálàpá. Ewé kọ́ la fẹ́ lò. Igi ẹ̀ yìí ni a fẹ́ lò, ìyẹn fún oògùn ulcer. Ṣé ti rí? A nídìí ewé, igi la need. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní wọ́n lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Níbikíbi tí ẹ bá ti ń mú owó tẹ́ fi ra data láti máa fi wò mí,
nílẹ̀ kan tán kẹ́ ẹ torí kan ẹ̀yin tẹ́ ń share fídíò mi tẹ́ ń share àwọn prógámù lọ́lọ́kọ̀ òjọ̀kan àkàndùn ní mú yín lọ́wọ́ àmọ́ ẹ dákun mo bẹ̀ yín ni ẹ bá mi subscribe babaláwo ló bá jẹ́ ni àbóníṣègùn pásítọ̀ ní ẹni àbí àfáà dákun kíṣẹ́ lè jẹ́ fún ẹ bá mi share ẹ subscribe comment kó lè bá mi like àwọn prógámù mi. báwo la ṣe máa wá ṣe ìyẹn fún oògùn ulcer kò jù báyìí náà lọ ń tẹ́wò lọ́wọ́ mi ó dájú àmọ́ Elédùmarè ó dájú jùlọ àwọn táwọn máa ń parọ́ pé ulcer mú wa àwẹ̀ mùsùlùmí ló ń bọ̀ lọ́nà yìí Ramadan ń bọ̀ lọ́nà á ní ulcer mú wa ìtọ́ ulcer òfin ní mú wa mọ́ òun náà lélẹ̀ igi làpálàpá ẹ bá mi wá igi làpálàpá àti ọ̀bẹ igi làpálàpá yìí àti ọ̀bẹ nta nídìí náà nìyẹn igi yẹn ó lè tóbi jù báyìí lọ a lè wá igi yẹn kó tóbi jù báyìí lọ làpálàpá yìí ó jẹ́ ewé tó kọ́mọ̀ ó máa ń wà ní ẹ̀yìnkùlé káàkiri níbi tí wọ́n bá ti gbìn ẹ kàn gé igi làpálàpá yìí báwo la ṣe máa wá ṣe ẹ mọ tẹ̀lé mi ká lọ. mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi ẹ̀yin tí ẹ̀ ń fún mi ní ẹ̀bùn mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín àbòsí ń tolókun àbòsí ń tọlọ́sà nílẹ̀ kan tán kẹ́ ẹ torí kan ẹ̀yin tẹ́ ẹ ti subscribe mo bẹ̀ yín ni ẹ dákun ẹ bá mi subscribe torí pé kú iṣẹ́ náà ni máa ń mórí ẹni yá àwọn kan dẹ̀ pọ̀ lórí ètò yìí tí mi ò tí ì mẹ́nubà tí mo dẹ̀ sì máa mẹ́nubà láwọn nǹkan agbára táwọn bàbá wa ń lò nínú prógámù mi tó kọjá ẹ rí i pé mo ti fi kan hàn wá nínú àwọn agbára táwọn bàbá wa ń lò tó lè jẹ́ pé ajẹ́bí dán ni ó dájú àmọ́ Elédùmarè ó dájú jùlọ. ẹ bá mi share ẹ comment ẹ like ọfà ayé kò ní bà wá tọmọtọmọ. ṣẹ́rígi làpálàpá yìí ọ̀bẹ ló wà lọ́wọ́ mi ojú ọ̀bẹ ni ojú ọ̀bẹ lẹ̀ ń wò yìí ẹ ti rí ẹ̀yìn ọ̀bẹ wọn lẹ̀ ń wò yìí ẹ̀yìn ọ̀bẹ la máa fi ha igi làpálàpá báwo la ṣe máa ṣe ẹ ká ha ẹ wo igi tó wà lọ́wọ́ mi a máa ha ẹ ti rí báyìí. láìpẹ́ yẹn ṣe ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni orúkọ mi ni Dr. Aviz Abolade ẹ dákun ẹ bá mi subscribe sórí ìkànnì yìí tẹ́ bá ti wọ́n subscribe ẹ bá mi share ẹ comment nǹkan tí ò bá yé yín ẹ béèrè màá ṣe àlàyé fún yín dáadáa oògùn ulcer náà ni mo mú wá fún wa yìí fún àwa tí ulcer bá máa ń ṣe ulcer tá a mọ̀ sí ọgbẹ́ inú àgbo ulcer náà ni mo mú wá fún wa yìí òun náà ni ẹ ń wò ní ọwọ́ mi ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí mo bẹ̀ yín ni ẹ bá mi subscribe torí pé kí a tó lè mọ àwọn nǹkan yìí wá a ṣe wàhálà lọ́pọ̀lọpọ̀ nítorí tiyín àwa lẹ̀ mọ̀ rí ẹ̀yin náà là á mọ̀ wá bá mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹ̀ ń share program mi àtẹ̀yin tẹ́ ń wò mí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń fún mi ní ìmọ̀ràn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn wá nílẹ̀ kan tán kẹ́ ẹ torí kan ẹ ran iṣẹ́ yìí lọ́wọ́ ni Ọlọ́run á ran iṣẹ́ tí náà lọ́wọ́ òun náà lẹ́ ń wò yìí mo ti há báwo la ṣe máa wá ṣe náà ni pé a máa fi ọ̀bẹ á fi ṣi èèpo ẹ̀ ẹ ti di báyìí èèpo yẹn la máa fi ọ̀bẹ sí kò jù báyìí náà lọ oògùn tó ń jẹ́ òpọ̀ lólùfẹ́ mi ẹ wò kó kéré ó kéré lóòótọ́ àmọ́ àṣírí tó ń bẹ lára igi làpálàpá òun náà ni mo mú wá fún wa yìí bá a ṣe lè fi igi làpálàpá fi wo àìsàn ulcer tá a mọ̀ sí ọgbẹ́ inú òun lẹ̀ ń wò yìí ṣe ti di báyìí. bá a ṣe máa jẹ́ nìyẹn a máa jẹ́ a máa fún omi ẹ̀ mì a máa gbé omi ẹ̀ a máa gbé mì bẹ́ẹ̀ ṣe báyìí wọn lè ń wò lẹ́nu mi tí mò ń jẹ a máa jẹ́ a bá jẹ́ tó bá ti kúnná omi ara ẹ̀ mo là á fún un
ìyẹn fún ìwọ tí ulcer bá ń dà láàmú ni o. Oògùn ulcer náà ni mo mú wá fún wa yìí. Ó ti yé yín, ẹ má jẹ́ ká parọ́, àwẹ̀ ti dé o, Ramadan ti dé báyìí, báyìí la sọ pé a ní ulcer. Oògùn ulcer náà ni mo mú wá fún wa yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program yìí, bá mi like ẹ̀. Nǹkan tí ò bá yé yín ẹ béèrè, màá ṣe àlàyé fún yín. Bí ẹ ṣe máa jẹ́ nìyẹn, a máa fún omi ẹ̀, a máa gbé omi ẹ̀ mì. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀. Nǹkan tí ò bá yé yín ẹ béèrè. Tó bá dìgbà míì, màá tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá, torí pé nǹkan tí a ti sọ ó pọ̀ ju èyí tí mo ti sọ lọ. Bí ó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ire o, ó dìgbà kan náà.